ìwé ẹ̀ tí mo ló kọ ibi tó ti pé ọ̀rọ̀ tí wọ́n ló sọ yìí nírọ́ ọ̀rọ̀ tá a kà jáde nínú ìwé tẹ́síkírọ̀ ibi tó ti sọ pé ìjọba Gẹ̀ẹ́sì yóò ṣubú ìjọba náà yóò máa jó àjò rẹ̀yìn yóò sì ṣubú ṣùgbọ́n ó ní irọ́ ni ó lóun ò sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a ti rí tó clear gbangba nínú ìwé ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé kazab ashir kazabon ashir òpùrọ̀ burúkú ọmọ Yéṣu òun náà ni Ghulam Ahmad ṣe nínú ìwé ẹ̀ tí ó pè ní kashfu al-ghita ìwé yẹn ni wọ́n tún sédé òyìnbó tí wọ́n pè ní the truth unveiled ẹ wo page 51 bẹ́ẹ̀ ó ní the second thing which Muhammad Hussein has written in this treatise is that I have published a revelation to the effect that the empire of this esteemed government will be destroyed in 8 years. Ghulam Ahmad ó ní Muhammad Hussein al-Batalawi ó ló sọ wípé òun sọ wípé ìjọba Gẹ̀ẹ́sì yóò ṣubú láàrin yóò dojú bolẹ̀ láàrin ọdún mẹ́jọ sásìkò tó ń wá yìí ó ní I can only respond to this calumny by calling on God to ruin the one who lies. Ó ní ẹni tó ń fẹ́ sọ ni pé kí bínú Ọlọ́run kó máa bá òpùrọ́. Ó ní I have never published any such revelation. Ó lóun ò sọ tó jọ bẹ́ẹ̀ rí láyé òun. Òun ò sì gbérú tó jọ bẹ́ẹ̀ jáde. All my books are present before the government. Ó ní gbogbo òwe mi gbogbo òwe òun ló wà lọ́dọ̀ ìjọba o. Torí náà ńkọ́ I respectfully call on them to inquire from this individual in which book, letter or announcement of mine have I published such a revelation. Nínú ìwé wo lòun ti gbé ọ̀rọ̀ náà jáde wípé ìjọba Gẹ̀ẹ́sì yóò dojúbolẹ̀ lẹ́yìn ọdún keje àbí ọdún kẹjọ. Ṣẹ́rin tó sọ nínú ìwé yìí nísìn. Ẹ wo ń ta kà jáde nínú tẹ́síkírọ̀ èyí tí ìjọ Ahmadiyya fúnra wọn tí wọ́n gbé jáde. Ta ló ń parọ́ fúnra wọn gan-an náà méjèèjì. Ìlàró ń parọ́ fún ìjọba òyìnbó. Bẹ́ẹ̀ sì ni òun ló ròyìn rẹ̀ wípé akíkanjú lòun akíkaka kọ́lọ́rọ̀ ò gbọ́ kí ló wá dé tí ò lè sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ní. Eléyìí fi hàn wá wípé òpùrọ́ ni ẹni tí sọ̀rọ̀ tí ipò wọn sọ bẹ́ẹ̀ mọ́ ẹni tó parọ́ mọ́ lọ báwo ni ó ṣe wá ní lára láti parọ́ mọ́ ọmọ ẹ̀dá ènìyàn. ọ̀rọ̀ tá a ló sọ tó lóun ò sọ yìí ẹni tó ló sọ bẹ́ẹ̀ òun náà ni ọmọ ẹ̀ gangan o. Tẹ́ bá padà sínú ìwé tẹ́síkírọ̀ yẹn ẹ wo page 1017 Hadrat Amirul Mu'minin Khalifatul Masih II related in a Friday sermon during the reign of Queen Victoria, God Almighty informed the promised Messiah. So ẹni tí wọ́n ló gba ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ Ghulam Ahmad kó sọ bẹ́ẹ̀ òun náà ni ọmọ ẹ̀ gangan tí ṣe Bashiruddin Mahmud Ahmad abẹ́rẹ́ nǹkan ṣọmọ ló ń parọ́ mọ́ bàbá ẹ̀ àbí bàbá ló ń parọ́ ipò òun sọ tí a mọ̀ kó sọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ wípé Ghulam Ahmad ní Ọlọ́run bá òun sọ̀rọ̀ òun béèrè lọ́dọ̀ Ọlọ́run sì ń dáhùn lóhùn gbogbo ohun tó ń bá béèrè Ọlọ́run dáhùn lóhùn. Kì í ṣe yẹn nìkan kò fi máa ń bẹ̀ nìkan ó tiẹ̀ tó sọ wípé òun kó pépà lọ bá Ọlọ́run tí Ọlọ́run sì ń bá òun buwọ́lù Ọlọ́run bá òun sáìn sí àwọn ìwé náà. A padà máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa yẹn nígbà tá a bá ń sọ nípa ìgbàgbọ́ ìjọ Ahmadiyya. Nínú àwọn òbítíbitì irọ́ èyí tí Ghulam Ahmad al-Qadiani èyí tó pa ó náà ni ọ̀rọ̀ tó sọ níbo ló ti sọ àti pé kí ló sọ. Ó ní ó ní ó wà nínú ìwé the book of Isaiah chapter 41 verses 1 to 4 Ghulam Ahmad sọ fún wa ń bẹ̀ pé ó wà ń bẹ̀ pé ó ní onsuti kẹ́ẹ̀nú èdè Lárúbáwá ìyẹn báyìí èdè Lárúbáwá onsuti ilayya ayyuha al-jazair ولتجدد القبائل قوة ليقتربوا ثم يتكلموا لنتقدم معا إلى المحاكمة من أنهض من المشرق الذي يلاقيه النصر عند رجليه دفع أمامه أمما وعلى ملوك سلطه. ọ̀rọ̀ yẹn òun náà nìyẹn ẹ̀yin náà ka the book of Isaiah chapter 41 verses 1 to 4 ń bẹ ohun tá a fẹ́ lò ń bẹ̀ òun náà ni pé nígbà tí Ghulam Ahmad tó mú àwọn verses wọ̀nyí wà nínú Bible kí ló wá sọ kẹ́ ẹ lè má bí tí lo Bíbélì o. ó kọ gẹ́gẹ́ bí comment lórí ọ̀rọ̀ yìí wípé ó ní man anhado min al-mashriqi yẹn ìbára tó wà nínú ìwé tá a kà yìí yẹn nínú Bíbélì ó wá kọ àlàyé sábẹ́ ọ̀rọ̀ yẹn ó ní maana adhil aya ìtumọ̀ ẹsẹ̀ Bíbélì yìí anna al-masih al-maw'ud òun náà ni pé Isa ọmọ Maryama tí ó ń bọ̀ wá nígbẹ̀yìn ayé alladhi sayukhlaqu fi zaman al-akhir èyí tí Ọlọ́run padà dá nígbẹ̀yìn ayé
sayazharu fi sharqi ay fi biladil hindi ó ní Isa ọmọ Maryam náà tí Ọlọ́run padà mú sọ̀kalẹ̀ àbí tí ó mú wá tí ó dá nígbẹ̀yìn ayé yóò hàn yóò kàn yọ sáwọn èèyàn lójijì ní ilẹ̀ India bí Ghulam Ahmad ṣe tú ẹsẹ̀ bíbélì yẹn nìyẹn o yẹn verse the book of Isaiah tásán yẹn chapter 41 verse 2 mbẹ who raised up one from the east. Ó tú ọ̀rọ̀ náà pé ntí ẹsẹ̀ bíbélì yẹn ń sọ òun náà ni wípé ó ń sọ fún Ghulam Ahmad òun bọ̀ wáyé nígbẹ̀yìn ayé òun ó sì dìde ní ibùyọ oòrùn ayé fi biladil Hindi yẹn ni pé ní ilẹ̀ India. Ó ní wa sahihun anna hadhihi al-aya la tusarrihu bi annahu sayub'athu fil Punjab. Ó ní lóòótọ́ ni Ghulam Ahmad náà ó tẹ̀síwájú náà àlàyé ẹ̀ ó ní àyà yìí ẹsẹ̀ bíbélì yìí lóòótọ́ kò sọ wípé wọ́n ó padà gbé Isa ọmọ Maryam dìde ìyẹn al-Masih al-Maw'ud tí í ṣe òun Ghulam Ahmad wọ́n gbé òun dìde ní Punjab aw fil Hindi àbí ní ìlú India lakinnahu fúnra ẹ̀ náà ló ń jára ẹ̀ o lakinnahu yustashaffu min al-mawadi' al-ukhra annahu sayub'athu fil Punjab asran. Ó ní àmọ́ a ti rí gbọ́yé nínú àwọn ààyè ibòmíì tó wà nínú bíbélì náà wípé wọn ò ní gbé al-Masihul Maw'ud ní wá láti ibì kankan bí ó ṣe láti orílẹ̀ Punjabi nìkan yẹn ni pé ilẹ̀ Punjabi nìkan nílẹ̀ India ibẹ̀ ni al-Masihul Maw'ud ti wá kò lè wá láti bòmíì. Tábà gbàgbé àwa gẹ́gẹ́ bí mùsùlùmí àmà wípé anabi Isa alayhi salatu wassalam yóò sọ̀kalẹ̀ nígbẹ̀yìn ayé òun ni al-Masihul Maw'ud ti wá. À ń retí ẹ̀ ò túmọ̀ sí pé yóò bá wa láyé ìgbà tọ́lọ́run bá fẹ́ òun náà ni yóò wà ẹnìkan ò lè tú láti Ọlọ́run bẹ́ẹ̀ sì ni èèyàn ò lè accelerate aago ayé pé kí kásìkò tètè tó kí Isa ọmọ Maryam tó ti sọ̀kalẹ̀ kí Mahdi Muhammad bin Abdullahi ó tètè jáde kásìkò Dajjal ó tètè tó kálíkì àmọ́ tó tètè tó kò sẹ́ni tó lè tú láti Ọlọ́run láti kájú ṣe ní tí àsìkò bá tí ì tó fún un láti ṣe. Isa ọmọ Maryam ó sọ̀kalẹ̀ sí sharqi Damascus ibùyọ oòrùn ní ìlú Damascus níbi asóró funfun gẹ́gẹ́ bá anabi sallallahu alaihi wasallam ṣe describe ẹ̀ fún wa ṣùgbọ́n gbogbo ọ̀nà òun náà ni anabi òkúrọ̀ yìí òun ló ń gbà láti lè fìdí ẹ̀ múlẹ̀ fara ayé wípé ẹ̀ tí ì dáàmà ni òun náà ni torí náà ló tún ṣe lọ lu àyà yìí inú bíbélì wípé kódà bíbélì ti sọ̀rọ̀ òun kalẹ̀ pé ẹni tí yóò máa jẹ́ al-Masihul Maw'ud yóò wá láti ibùyọ oòrùn ayé ní ilẹ̀ India kódà ní agbègbè Punjabi níbi tí ìlú Qadian ti ṣe abúlé Ghulam Ahmad wà. Ìbéèrè nísìnyí òun náà ni wípé lótìtọ́ ohun tí Ghulam Ahmad fàyọ nínú àyà bíbélì kò sí bẹ́ẹ̀ náà èyí tó dá wa lójú torí pé kò sí nǹkan pè ní kò sí tọ́ka sí wípé ilẹ̀ India àbí orílẹ̀ Punjabi nínú ẹsẹ̀ bíbélì yìí. Ohun tó kù òun náà ni wípé ó ní àmọ́ a ó gbọ́ ọ̀rọ̀ yẹn látara àwọn àyè ibòmíì tí a ó ti máa rí wípé ìlú Punjabi orílẹ̀ Punjabi òun nìkan ni wọ́n ti gbé al-Masihul Maw'ud dìde. Ìbéèrè lọ́dọ̀ Ahmadiyya òun náà ni wípé kí wọ́n jẹ́ ká wo àwọn àyè náà nínú bíbélì níbi tí wọ́n kọ sí wípé ẹni tí yóò máa jẹ́ al-Masihul Maw'ud orílẹ̀ Punjabi nílẹ̀ India ni wọ́n ti gbé dìde kì í ṣe bòmíì kíjọ Ahmadiyya sá wò ó a sì mọ̀ pé tálíkì àmọ́ fi tó wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ wọn ò ní lágbára láti ṣe bẹ́ẹ̀. Nínú tó fa àìníjọṣepọ̀ àtàìníjọ rẹ́pọ̀ láàrin mùsùlùmí àti ìjọ Ahmadiyya òun náà làwọn rọ́kàǹkà èyí tí wọ́n mú ní ìbáadà yìí tó já sí wípé kò sí irọ́ tí wọn ò lè pa láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé Ghulam Ahmad ni al-Masihul Maw'ud. Nínú àwọn irọ́ ńláńlá èyí tí Ghulam Ahmad tó pa òun náà ni wípé ó nígbà tí anabi Musa alayhi salatu wassalam tó béèrè lọ́wọ́ Ọlọ́run ọba àlekíọ́lá wípé òun fẹ́ rí Ọlọ́run tọ́lọ́run ní kò lè rí òun ṣùgbọ́n kó máa wo òkè yẹn tókè náà bá sì wà ń bẹ̀ yóò rí òun Ọlọ́run ọba látara òkè náà àbí níbi òkè náà. Ghulam Ahmad sọ wípé ìgbà tí òkè náà tó fọ́ pa tí Ọlọ́run fi ìmọ́lẹ̀ tó darí ìmọ́lẹ̀ sára òkè náà ń tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni wípé ilẹ̀ rírí tá ń pè ní earthquake òun ló ṣẹlẹ̀ ó ní earthquake ló ṣẹlẹ̀ ńgbà yẹn kì í ṣe wípé òkè kan fọ́n ká nítorí ìmọ́lẹ̀ Ọlọ́run. níbo ló ti sọ̀rọ̀ náà nínú tírà al-Barahinul Ahmadiyyah nínú tírà al-Barahinul Ahmadiyyah èyí tó ti ṣe al-mujallad ẹlẹ́ẹ̀karùn-ún yẹn volume 5 ń bẹ ó ní sabitu min at-Tawrat ó ló ti fẹsẹ̀ múlẹ̀ nínú at-Tawrat annahu hina inshaqqa al-jabalu
nígbà tí òkè ńlá tó fọ́ lè irọ́ àti tajallil qudrati lè Musa láti nígbà tí Ọlọ́run ọba àlekèọlá tó fi agbára ẹ̀ hàn lára òkè náà láti lè fi rẹ̀ hàn anabi Musa alayhi salatu wa salam kana dhalika natijatu zalzal òní kana dhalika natijata zalzal n tó ṣẹlẹ̀ nígbà yẹn gan òun náà ni pé earthquake òun náà ló ṣẹlẹ̀ nígbà yẹn. ohun tó fà tí Ghulam Ahmad fi sọ̀rọ̀ yìí òun náà ni wípé nínú àwọn àsọtẹ́lẹ̀ òun náà ni wípé earthquake ó ṣẹlẹ̀ láwọn àsìkò kan ó sì ti sọ fún wa tẹ́lẹ̀ wípé òun gba ìmísí látọ̀dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run sọ fún òun pé falamma tajalla rabbuhu lil jabali ja'alahu dakka ẹ̀rí pé àyà Kùránì nìyẹn. ṣùgbọ́n ó tún wá sọ fún wa pé Ọlọ́run fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sóhun léyìí tó já sí wípé innama kana nubu'atan an zalzal ó ní ìtumọ̀ àyà yìí ńgbà tó ń gba revelation yìí ó ní pé Ọlọ́run sọ fún òun pé zalzal máa ṣẹlẹ̀ ìyẹn ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì kí ilẹ̀ sink tó ń pè ní earthquake èyí tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 4 oṣù 4 ní ọdún 1905. Ghulam Ahmad sọ fún wa pé òun gba revelation àyà yìí tẹ́lẹ̀ nígbà tó tún padà wá yá ló bá fi tì sí ara àtàwọ́rọ́ ló bá sọ wípé ó ti wà nù àtàwọ́rọ́ wípé òkè tó fọ́ nígbà tí Ọlọ́run sọ pé falamma tajalla rabbuhu lil jabali ja'alahu dakka òkè tó fọ́ lásìkò ànábì Musa nígbà tí Musa sọ pé òun fẹ́ rí Ọlọ́run yẹn ní tó fa òun náà ni earthquake. ẹ wọ́n ṣe dá ọ̀rọ̀ méjèèjì pọ̀ mọ́ra wọn mo lérò pé ọ̀rọ̀ yẹn yé. Ghulam Ahmad sì gba revelation kan tẹ́lẹ̀ wípé Ọlọ́run sọ pé falamma tajalla rabbuhu lil jabali ja'alahu dakka ó wá ní àyà yìí túmẹ̀ òun náà ni wípé ilẹ̀ rírì yóò ṣẹlẹ̀ láwọn àsìkò kan. nígbà tó tún padà yá ló bá ń sọ fún wa wípé ó ti ẹ̀ ń bẹnu àtàwọ́rá wípé nígbà tí Musa sọ pé òun fẹ́ rí Ọlọ́run jọ sí tí òkè fọ́ yẹn tó ṣẹlẹ̀ ńgbà náà ni pé earthquake ló ṣẹlẹ̀. ìbéèrè lọ́wọ́ ìjọ Ahmadiyya òun náà ni wípé ń táwa mọ̀ ń tá a mọ̀ kíjọ Ahmadiyya lọ mọ̀ òun ni wípé àtàwọ́rá ò sọ̀rọ̀ nípa earthquake nínú gbólóhùn yẹn. o tó wà nù àtàwọ́rá yẹn Old Testament ó ní pé wọ́n ní bal taqul ntí ó wà nù àtàwọ́rá ni pé fakọ́ọ̀lá Musa sọ pé arini majidaka Ọlọ́run fi ògo rẹ̀ hàn mí. fakọ́ọ̀lá Ọlọ́run bá sọ pé ujizu kulla judati kudamaka wa unadi bismi rabbi kudamaka wa atara'afu ala man atara'afu wa arhamu man arhamu wa qala la taqdiru an tara wajhi Ọlọ́run ní ó lè rí ojú mi. bíbélì ni mò ń kà yẹn lédè Lárúbáwá li'anna al-insana la yarani wa ya'ish torí pé ojú kan kì í rí mi kó sì yè ntọ́lọ̀ ń sọ fún Musa alayhi salatu wa salam nìyẹn according to ntọ́ wà nù Old Testament ní verse 21 wa qala rabbu lọ́lọ́run bá sọ pé huwa dha indi makanun fatakifu ala sakhra wa yakunu mata jaza majdi anni ad'uka fi nuqratin min as-sakhra wa asturuka bi yadi hatta ajtaza thumma arfa'u yadi fatanzuru wara'i wa amma wajhi fala yura. ọ̀rọ̀ yìí wà nù the book of Exodus chapter 33 verses 18 to 23 ntó wà ń bẹ̀ káwa náà lọ kà ǹjẹ́ gbogbo verses tí mo sọ yẹn ǹjẹ́ ó ń sọ wípé earthquake ló ṣẹlẹ̀ nígbà tí òkè fọ́ níwájú ànábì Musa ǹjẹ́ wà nù bíbélì bẹ́ẹ̀ Ghulam Ahmad dẹ̀ fi ti sọ́dọ̀ Old Testament wípé earthquake ló ṣẹlẹ̀ ńgbà yẹn kì í ṣe pé agbára Ọlọ́run ọba òun ló mú òkè fọ́ torí ní tó ń try láti sọ nìyẹn ìyẹn ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà yẹn ó ń jẹ́ ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì kì í ṣe pé òkè kà fọ́ nìkan torí yàtọ̀ wà láàrin méjèèjì kókè ò fọ́ àti kí ilẹ̀ rírì kó ṣẹlẹ̀ ìyàtọ̀ wà láàrin méjèèjì lọ́dọ̀ gbogbo onílàkàyè àfi ànábì ìpòrọ̀ tìjọ Ahmadiyya nìkan ló kù. nínú àwọn verses yẹn ìta kan yẹn the book of Exodus chapter 33 verses 18 to 23 kò sí ní tó jọ mọ́ ọ̀rọ̀ earthquake nínú verses yẹn rárá tó bá dẹ̀ wà ń bẹ̀ kíjọ Ahmadiyya kan jẹ́ ká wò nboni gbólóhùn náà wà nínú àtàwọ́rọ́ tó ń sọ wípé hina nshaqqa al-jabalu li ira'ati tajalli al-qudrati li Musa kana dhalika natijata az-zalzal nbolo wà nínú bíbélì wípé ńgbà tí òkè fọ́ níwájú ànábì Musa tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn òun náà ni ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì èyí tí wọ́n ń pè ní earthquake àmàpéjọ Ahmadiyya táyé òfin parẹ́ wọn ò ní lè mú wá fún wa nínú bíbélì. bákan náà nínú àwọn gbàǹkangbì irọ́ èyí tí ànábì òpùrọ́ tíjọ Ahmadiyya ń tẹ̀lé pa ìyẹn Ghulam Ahmad ọmọ igbó Qadian ó ní wípé ó ní ànábì sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ tí ànábì wa sallallahu alayhi wa sallam sọ wípé tó bá di ìgbẹ̀yìn ayé tí ń sọ ọmọ Maryam ó bá sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ pẹ̀lú ìran méjì nínú aṣọ yẹn pé aṣọ méjì ó wà lọ́rùn ànábì Isa alayhi salatu wa sallam ìkan ó wà lókè yóò fi kan ìkan ó wà nísàlẹ̀. Ghulam Ahmad wa sọ wípé ó ní wal muradu min al-mahruda ó ní ìta ànábì gbà lérò pẹ̀lú al-mahruda
afagula ó yí ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam padà wípé Ìsá ọmọ Maryam yóò sọ̀kalẹ̀ pẹ̀lú aṣọ méjì lọ́rùn rẹ̀, ọ̀kan wà lókè ìkan wà nísàlẹ̀. ó ní wal muradu min al-mahruda, ó ní ìtumọ̀ al-mahruda tá anabi sọ yẹn òun náà ní bittifaqil anbiyahi alayhimus salam, bí gbogbo àwọn anabi Ọlọ́run ṣe sọ láì ṣe kù ẹnìkankan nínú wọn ẹ̀rí, gbogbo àwọn gbólóhùn jẹ̀míhùn, gbogbo gbólóhùn bittifaqi, gbogbo àwọn gbólóhùn kúlù bí gùlá Muhammadu bó ṣe máa ń lò wọ́n lòkulò nìyẹn. ọ̀rọ̀ tí ó ṣeé ṣe káàtì ẹ̀ má rí èèyàn kan tó sọ bẹ́ẹ̀ yóò bá fi tì sọ́dọ̀ gbogbo èèyàn, yóò ní kúlù gbogbo èèyàn pátápátá ló sọ tó ń sọ yìí. kí ló wí ń bẹ̀? ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run ló sọ wípé ìtumọ̀ al-mahrudatayn nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam wípé Ìsá ọmọ Maryam yóò sọ̀kalẹ̀ pẹ̀lú ọ̀ṣọ́ méjì, pẹ̀lú aṣọ méjì. ó ní ìtumọ̀ náà ní al-marad. ó ní gbogbo ànábì Ọlọ́run ló gbà wípé Ìsá ọmọ Maryam yóò sọ̀kalẹ̀ pẹ̀lú àìsàn, ìyẹn ni pé àìsàn wà lára ẹ̀ dákun níbo ni aṣọ níbo ló ti jọ àìsàn ẹ̀ mayami, ìyẹn ni pé ó ní Ìsá ọmọ Maryam yóò wọ àìsàn sọ̀kalẹ̀ nígbà tí ó bá sọ̀kalẹ̀ ń gbẹ̀yìn ayé. Ghulam Muhammadu ń tiẹ̀ sí ní òun ò sọ̀kalẹ̀ wọ́n bí i ni, kì í ṣe ọmọ Maryam, Gerard bíbí òun náà lórúkọ ìyá ẹ̀. gbogbo àwọn abala tó ní nǹkan ṣe wọ pẹ̀lú pé ṣóun ní Ìsá ọmọ Maryam àbó nǹkan mi ò tí ì fẹ́ wọ ọbẹ̀ ni ò jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ́bẹ̀ púpọ̀, mi ì fẹ́ kó dàpọ̀ mọ́ra wọn, á padà máa sọ̀rọ̀ yẹn létà. abala díẹ̀ nínú àwọn irọ́ Ahmadiyyah ńlá wà yìí. ó ní gbogbo ànábì Ọlọ́run ẹ̀rí nínú ọ̀rọ̀ kàǹkà tó pa, ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run ló gbà wípé aṣọ méjì tí ànábì sọ pé Ìsá ọmọ Maryam yóò wọ̀ sọ̀kalẹ̀ yẹn ńgbà tó bá sọ̀kalẹ̀, ó ní ìtumọ̀ náà ni huwa al-marad, ó ní àìsàn ní ìtumọ̀. wal mahrudatani, ó ní àwọn aṣọ méjèèjì náà àbí àìsàn méjèèjì náà huma al-maradani alladhani yusibani juz'ayni min al-jasadi. ìtumọ̀ al-mahrudatani òun náà ni àìsàn méjì èyí tí bá àyè méjì, èyí tó ń ṣe àyè méjì nínú ara. ọ̀rọ̀ yìí wà nínú tírà Haqiqatul Wahyi page 290. bákan náà ìbéèrè tó yẹ ká béèrè lọ́dọ̀ Ahmadiyyah lẹ́yìn ọ̀rọ̀ yìí náà ni pé báwo ni Ghulam Muhammad ṣe mà pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátá ló panu pọ̀ wípé tí Ìsá ọmọ Maryam ó bá sọ̀kalẹ̀ o yóò sọ̀kalẹ̀ pẹ̀lú àìsàn méjì. báwo ni wọ́n ṣe mà wípé ìtumọ̀ al-mahrudatan òun náà ni al-maradan, àìsàn méjì? ẹ dákun báwo ni Ghulam Muhammad ṣe mà? nínú tírà wo ló ti kà? nínú bíbélì ni àbí nínú zabur àbí nínú al-Qur'an àbí nínú hadith anabi sallallahu alayhi wa sallam àbórí inú vision àwọn ètí àwọn ṣayàtì ni ẹ máa ń gbé wá fún un. so a rí wípé anabi tí ọ̀rọ̀ ẹ̀sìn lè mọ̀ púpọ̀ òun náà ni anabi òpùrọ̀ tilẹ̀ Qadiyan yìí. yóò kàn wo sùsùn yóò sì lẹ irọ́ mọ́ gbogbo àwọn anabi Ọlọ́run. ẹ dákun ẹni tó bá parọ́ mọ́ anabi Nuhu tó parọ́ mọ́ Lut bó la ṣe fẹ́ mọ̀ pé òpùrọ̀ ló ń tọ́ yẹn? torí pé téèyàn bá parọ́ yóò ní ẹlẹ́rìí ń wà lọ́rùn, téèyàn bá parọ́ mọ́ kú ọ̀run ta ni ó ajá. ìgbà míì wà èèyàn lè parọ́ mẹ́ni tó ti lọ wípé èmi àti àjọdá nǹkan báyìí pọ̀ ńgbà tó wà láyé àbó sọ fún mi báyìí ńgbà báyìí tí ó sì sọ bẹ́ẹ̀ tí nǹkan kan ò sì pa wọ́n pọ̀, ṣùgbọ́n ta ni ó gbèjà òkú ọ̀run bí òṣù Ọlọ́run? ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn Islam. níbo gan làwọn ànábì Ọlọ́run yẹn ti paná pọ̀ wípé ìtumọ̀ aṣọ méjèèjì tí Ìsá ọmọ Maryam wọ̀ sọ̀kalẹ̀ náà ni àìsàn méjì tí ó máa ṣe lásìkò yẹn? níbo ni àwọn gbólóhùn náà wà? níbo làwọn nùsùsù wà? àwọn text yẹn gangan tá a fi lè fi mà wípé gbogbo ànábì Ọlọ́run wọn paná pọ̀ lórí ọ̀rọ̀ tí Ghulam Muhammad sọ yìí. níbo ló wà? kíjọ Ahmadiyyah kan sáà wò nínú ìwé wò láti rí kà. ǹjẹ́ àti ẹ̀rí náà sọ ẹ̀yọ̀ kan ṣoṣo gan tá ànábì kan tiẹ̀ sọ, ìbájá ànábì wa sallallahu alaihi wasallam, ìbájá àwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú wípé Ìsá ọmọ Maryam tí ó bá sọ̀kalẹ̀ àìsàn méjì ó máa bá àjà, ìkan máa ṣe lókè ìkan máa ṣe ń sálẹ̀. níbo nìyẹn wà? tí àṣírí Ghulam Muhammad ó bàjẹ́ tún bò díẹ̀ ni ohun tá a mọ̀ òun náà ni wípé ó ń sọ fún wa pé òun gba wáhíù. kì bá dáa kó já sí wípé ohun tó sọ fún wa òun náà ni wípé gbogbo àwọn ànábì Ọlọ́run òun rí ìgbà nínú wáhíù pé gbogbo àwọn ànábì Ọlọ́run gbà wípé àìsàn náà àbí pé aṣọ méjì náà ìtumọ̀ ẹ̀ ní àìsàn méjì. ká ló sọ fún wa pé òun gbà nínú wáhíù? ẹ̀gbọ́n yẹn máa yá mi kì bá tún yàtọ̀ díẹ̀ torí pé a ti mọ̀ wípé ìyẹn ti dà àṣà ẹ̀ irọ́ pípa má wáhíù ìmá kílèmù kó ń gbà nínú wáhíù ó ti di bárakú fún un. ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀, ṣe ló sọ fún wa wípé gbogbo àwọn ànábì Ọlọ́run wọn panu pọ̀ lórí wípé ìtumọ̀ aṣọ méjèèjì tí Ìsá ọmọ Maryam wọ̀ nígbà tí ó bá sọ̀kalẹ̀ òun náà ni àìsàn méjì tí ó máa bá a jà lágọ̀ọ́ ara ẹ̀, ìkan ó máa ṣe lókè ìkan ó máa ṣe ní apá ìsàlẹ̀. so ìsọ pé gbogbo àwọn ànábì Ọlọ́run ló panu pọ̀ lórí tóun sọ yìí ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yẹn wà nínú àkọọ́lẹ̀ kan. ó dà níbo ni màsọ́dìrù náà kan sáà wo sọ́ọ̀sì sọ̀rọ̀ tí Ghulam Muhammad tó dá àdáparọ́ ẹ̀ yìí. so eléyìí ti di àṣà ó sì ti di ìṣe Ghulam Muhammad. mélòó la fẹ́ kà nísìn bí tí múrọ̀ tiẹ̀ láàyè nìyẹn? kí ló fà?
á ti mọ̀ pé àwọn èèyàn kò ní ṣe báṣu àwùjọ bíi tí Ghulam Ahmadu dìde tó ti dìde tí wọ́n ti bí àwùjọ kan ní mujtama basit àwùjọ àwọn èèyàn kan ní tó yá sí pé láìfù wọn lò ń bẹ púpọ̀ aláìmọ̀ kan pọ̀ ń bẹ buhaya tá a bá padà sọ̀rọ̀ débẹ̀ á tún jẹ́ ká máa ma ọ̀pọ̀ èèyàn láwọn ìlú náà ń tójú bí 80% láláìmọ̀ kan tí wọ́n lè kọ́ tí wọ́n lè kà láwùjọ náà ẹ dákun bó o lẹ ṣe wá rò pé tó bá fi ọ̀rọ̀ tì sínú tíra kan wọ́n ó lọ wo tíra yẹn wọ́n ó kà wọ́n ó sì gbọ́ ní tó sọ ń bẹ̀ yìí so n tó ń ṣe nìyẹn ó ń exploit ignorance èyí tó wà rampant láwùjọ yẹn ń ló fà á láti lè claim ohun tó bá wù torí wípé kò sẹ́ni tí ó tọrọ ẹja láwùjọ yẹn n tó bá ti ló ṣẹlẹ̀ òun náà ló ṣẹlẹ̀. tábà tó wá fẹ́ tẹ̀síwájú ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé láti lè jáde ẹ̀ sínú rọ Ghulam Ahmadu tó pa ń bì pé ìtumọ̀ al-mahrudatayn ìtumọ̀ al-mahrudatan òun náà ni àìsàn méjì tí ó máa báyìí sọ̀rọ̀ Maryam jalagu ara ẹ̀ ó ní pé ṣe la rí wípé nínú tírà al-khutbatul ilhamiyya page 29 bẹ́ẹ̀ tẹ́ bá wo ìsàlẹ̀ níbi hashiya nísàlẹ̀ pátápátá ó ní ó pè ní al-hashiyatu ala al-hashiya yẹn ni footnote upon footnote footnote on footnote ó ní wa ma dhalika ó ní tó ti bẹ́ẹ̀ náà inni ursiltu fil mahzudatayn ọlọ́run ti rán òun Ghulam Ahmadu wá sáyé gẹ́gẹ́ bí ń sọ Maryam fil mahzudatayn pẹ̀lú aṣọ méjèèjì náà wà á yín ṣùfìl maradayn ló ń ṣe ń ṣẹ̀mí nù ran àìsàn méjì ló ń bá wọn jà ó ní maradun fi shikil asfali àìsàn kan bá wọn jà lọ́wọ́ sàlẹ̀ wà maradun fil a'la ó ní àìsàn kan sì ń bá wọn jà lọ́wọ́ òkè ìṣẹ́túgbọ́ yìí báyìí nísì ànábì aláìsàn yìí wàlẹ̀ yà sùbìlà irú àìsàn tó ń ṣe irú àìsàn tó ń ṣe ànábì Ayub alayhi salatu wa salam ó là ń sọ ṣíṣe àìsàn àwọn ànábì Ọlọ́run kò sí bàbá ń bá rí ń bẹ̀ torí pọ́lọ̀ nìkan lọ́ba tó ní ìwòsàn kullukum maridun illa man shafaytuhu ó gbé yẹn aláìsàn Ọlọ́run nìkan lọ́ba tí ó ní ìwòsàn lọ́dọ̀ tí kì í sì ṣe àìsàn ìyẹn kọ́ ṣùgbọ́n tẹ bá padà mọ́rú àwọn àìsàn wo ló ń bá Ghulam Ahmadu jà yóò ṣe wálé mọ̀ wípé ànábì náà sì lélẹ́yìí náà tọ́lọ̀ ń da gbogbo orun tó bá yí ibò ó ní fàhàyàtì torí pé òun ń ṣe àìsàn méjì àìsàn kan lókè àìsàn kan ń sàlẹ̀ fàhàyàtì àjàbù ó ní ìgbésí ayé òun ó ṣe ní lè mọ̀ gan min tawalludil masih kódà ju bí wọ́n ti bí sọ Maryam lọ ẹ̀rí àìsàn Ghulam Ahmadu méjèèjì àìsàn kan lókè àìsàn kan lọ́wọ́ sàlẹ̀ lára ẹ̀ ó ló jẹ́ mà ó ṣe ní lè mà púpọ̀ ju bí wọ́n ti bí sọ Maryam lọ ẹ bó ṣe yẹ̀yẹ́ bíbí ànábì Isa alayhi salatu wassalam ẹni tí Ọlọ́run dá tó mú jáde nínú obìnrin láì jẹ́ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọkùnrin wa injazun liman yara Ghulam Ahmadu sọ pé kóun máa ṣàìsàn méjì yìí àìsàn kan lábẹ́ àìsàn kan lókè lágbárí ìkan ní fùrọ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn ó ní kódà injazu tó ní pẹ̀lú miracle ni nǹkan mẹ́rìírí ni àwọn èèyàn rírú ẹ̀rí injazu ni liman yara fẹ́ni tó bá nílà káyì fẹ́ni tó bá lójú tó sì fi ń rí na abẹ́rẹ́ nǹkan ṣe rí pé Ghulam Ahmadu ṣe miracle lóòótọ́ àtọ̀gbẹ́ ń bá àjà ń sàlẹ̀ abẹ́ tí mà tún àìsàn méjèèjì yẹn àtọ̀gbẹ́ ni àtọ̀gbẹ́ diabetics maradu zul ìtọ̀ ṣúgà ó ń dààmú Ghulam Ahmadu lábẹ́ bákan náà gangan bí ọdẹ orí yẹn tó ń dààmú ẹ̀ lọ́pọlọ àìsàn méjì tó ló ń ṣe òun nìyẹn ẹ gbọ́ ìyẹn ni duwaru rasi wọ́n pè ní duwaru yẹn ni pé kójú yẹn máa kó yìí ó lè mú yàn ṣubú lulẹ̀ ńgbà mi bí ti ṣẹlẹ̀ sí Ghulam Ahmadu ìyẹn ló ń bá àjà lágbárí àtọ̀gbẹ́ tó ń dààmú ẹ̀ ní fúrọ̀ ẹ dákun ṣé mòjíza ni àbí kì í ṣe mòjíza lóòótọ́ ẹ yà má bàa pín bẹ́ẹ̀ ọlọ́mọdé ká bá Ghulam Ahmadu nípìn náà ìjáàzù àti mòjíza yìí Ọlọ́run kó ṣe àánú wa ń bi àwọn àìsàn káìsàn ètò ṣe ní láàánú púpọ̀ tó sì panilẹ́rìn púpọ̀ gan jọjọ téèyàn máa rẹ́rìn àárín lọ yẹn nífẹ̀ẹ́ dákẹ́ bọ̀ òun náà ni pé gbogbo ń tà kàkálẹ̀ yìí kórè yẹn máa dàrú wẹ́rẹ́wẹ́rẹ́ kéèyàn máa ṣubú lulẹ̀ kì kó máa dákú lójijì bí ọkọ̀ tí ò da bẹ́ẹ̀ sì ni kéèyàn máa tọ̀ àtọ̀gbẹ kó máa tọ̀ lẹ́ẹ̀mẹ̀ nígbà 100 lójúmọ́ bó ti rí nìyẹn máa mi ẹ má wulẹ̀ ṣe ha bí Ghulam Ahmadu ṣe sọ nìyẹn ó lóun á máa tọ̀ ní lójúmọ́ kan wọn á máa tọ̀ nígbà 100 ẹ wá dúró àìsàn náà kó wá ní ó ṣe ní lè mà púpọ̀ ju bí wọ́n ti bí ànábì Ìsá ní bíbí èèmà bíbí ìyanu tó jẹ́ ìyanu fún ọ̀tá ẹ̀ tó jẹ́ ìyanu fún ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ nǹkan ìyàlẹ́nu púpọ̀ gbogbo àgbáyé. bíbí ànábì Ìsá alayhi salatu wa salam tọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹnu al-Qur'an èyí tó jẹ́ nǹkan ìyàlẹ́nu ohun èèmà fún gbogbo ayé òun náà ló wá yí ẹ̀yẹ púpọ̀ Ghulam Ahmadu wá rí nǹkan kan tí ó fi wé
kọjá àtọ̀gbẹ tó ń dà láàmú téèyàn máa tọ̀ nígbà 100 lójúmọ́ àti kí àìsàn tí dààmú làákàyè tí dààmú ọkàn tí mú ní ṣubú lulẹ̀ wì lójijì kí òun ní Ghulam Ahmad wa ń fi bíbí Ànábì Isa alayhi salatu wassalam wẹ̀ á rí wípé eléyìí ìkọjá yìí ni púpọ̀ látọ̀dọ̀ ọjọ́ Ahmadiyyah sí àwọn ànábì Ọlọ́run ṣùgbọ́n ká má sọ̀rọ̀ gbàgbé ibi tá à ń lọ gan o ní pé kíjọ Ahmadiyyah sáwò o níbo ni gbogbo àwọn ànábì Ọlọ́run ti panupọ̀ wípé ìtumọ̀ al-mahrudatan ní aṣọ méjì tí ń sọ Mariamu wọ̀ nígbà tí ó bá sọ kalẹ̀ nígbẹ̀yìn ayé òun náà ni àìsàn méjì tí ó máa bá Ghulam Ahmad jà ní fùrọ̀ àti ní agbárí níbo ni wọ́n ti panupọ̀ bẹ́ẹ̀ níbo làwọn ọ̀rọ̀ náà wà mọ́ láti rí ìka ẹ bá béèrè lọ́wọ́ àwọn àfáàjọ Ahmadiyyah ní Nàìjíríà ni àbí ní gbogbo bòmíì tí wọ́n bá wà lágbàńlá yìí. Ó rọrùn púpọ̀ láti járọ Ghulam Ahmad tó bá sọ nǹkan kan ẹ tètè mà pé ó purọ́ nínú kẹ́ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ téèyàn bá ka tírà ẹ̀ dáadáa ẹ rí i pé ọ̀rọ̀ ẹ̀ náà lẹ́ẹ̀ máa fi tako ní tó bá sọ rí i pé ọ̀pọ̀ ọ̀rọ̀ tó bá sọ tẹ́ ẹ bá kà á síwájú dáadáa ẹ rí i tí ó fèsì fún ìsọkúsọ ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ àbíkẹ́ kákó padà lọ sínú kìtàbù àti súnà tírà Ọlọ́run ọba wa yóò jẹ́ ká mọ̀ wípé Ghulam Ahmad kì í ṣe nìkan kan bí ṣe ìkan nínú àwọn ẹni bí àwọn òpùrọ́ àwọn tẹ̀sù ránṣẹ́ wá sílẹ̀ ayé tí wọ́n jìnnà gédégédé sí ìlànà àwọn òjíṣẹ́ Ọlọ́run tòótọ́. Bákan náà nínú àwọn òbítíbitì irọ́ èyí tí aṣíwájú ìjọ Ahmadiyyah èyí tó tún pa fún jama ẹ̀ òun náà ni èyí tí a rí nínú ìlànàtú ẹ̀ ìyẹn ìwé tó kọ tí wọ́n pè ní announcement àlẹ́ ìlànàtú ti Ghulam Ahmad ìyẹn àwọn akéde tí gbé jáde láti gbàdégbà tẹ́ bá wo volume 2 nínú ẹ̀ tá bá lọ wo ìkéde tó gbé jáde ní ọjọ́ 18 on the 18th oṣù kọkànlá oṣù November ní 1901 kí ló ń sọ ńbẹ̀ ó ní fil Qahirati nafsiha ó ní kódà nílùú Cairo muharriru jaridatu Munazir wa huwa muharrirun ma'ruf faqad madahatul Manaru aidan ó ní arákùnrin kan bẹ́ẹ̀ tí ó jẹ́ alámòjútó olóòtú ìwé ìròyìn tá ń pè ní Manazir ó ní kódà Sheikh Rashid Ridho tó jẹ́ alámòjútó àbí olóòtú ìwé ìròyìn tá ń pè ní Al-Manaru gan ó yin arákùnrin náà faqad aqarra fi majallatihi bi kulli wuduhin ó ní kódà ẹni náà ti sọ nínú ó ní arákùnrin náà ti sọ nínú ìwé ìròyìn rẹ̀ wípé bí adna kitaba Ijaz al-Masih wípé tírà Ghulam Ahmad ti ṣe Ijaz al-Masih adimun nazir ó ní Ghulam Ahmad ń parọ́ mọ́ olóòtú ìyẹn editor in chief tó jẹ́ ti ìwé ìròyìn Manazir ó ní ẹni náà ti kọ sínú ìwé ìròyìn rẹ̀ pé tírà tó ń kọ tó ń pè ní Ijaz al-Masih tó ń sọ pé tírà náà mùjíza ni kò sẹ́ni tó lè kọrú ẹ̀ ní ọmọ ẹ̀dá ènìyàn ó ní olóòtú náà ó yin tírà náà ó ní tírà náà ò láfiwé ìyẹn ó túmọ̀ sí pé ìkànnì àwọn ọmọ alárúbáwá tó mọ èdè ẹ̀ tó sì jẹ́ ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ pé ó yin tírà Ghulam Ahmad min haysul fasahati wal balagha min haysul fasahati wal balagha ó ní tírà náà ó dáńtọ́ púpọ̀ àwọn èdè inú ẹ̀ ó yanrantí ó ṣe déédéé èyí tí àwọn tí àbí ó tiẹ̀ ju tàwọn tí wọ́n gbàgbọ́ yé èdè lárúbáwá púpọ̀ tí wọ́n sì mọ èdè náà tí wọ́n dá lẹ́nu tí wọ́n dá ń tọ́ nínú èdè lárúbáwá ó dájú èyí tí wọ́n ń sọ lọ. wa shahida bi kulli jalahin ó ní olóòtú ìwé ìròyìn náà gan tó tẹ̀síwájú anna al-mashayikh al-akharina lan yaqdiru ala al-ityan bi nazirihi. ó ní kódà ẹni náà ó yin ìwé òun ó tún wá sọ wípé gbogbo àwọn àfàkùsẹ́ni tó tó bẹ́ẹ̀ láti mórí ìwé tó ń Ghulam Ahmad kọ yìí wá. ó ní fa'ala ha'ula'i al-mu'aridina an yatlubu jaridata Manazir wa yaqra'uha bi'uyunin maftuha. Ghulam Ahmad ń sọ fáwọn àfa nílẹ̀ India ń gbà yẹn wípé tó torí náà ńkọ́ ẹ̀yin tójú yín fọ́ nílẹ̀ India ń bi tẹ́ẹ̀rí náà rí tírà yìí pé kò lẹ́lẹ́gbẹ́ kò nírú ẹ̀yin náà béèrè fún ìwé ìròyìn tó ń pè ní Manazir yìí èyí tó jáde nílẹ̀ Cairo nílùú Cairo ẹ̀yin náà kà kẹ́ ya ojú yín dáadáa kẹ́ ṣí ojú tọ́lọ̀ ń fún yín tó wà lágbárí yín kẹ́ ka ìwé náà kẹ́ ka ìwé ìròyìn náà wa yukhbiruni kẹ́ wá fún mi nírò alaysa muharrir Manazir min ahli al-lugha ṣé olóòtú ìwé ìròyìn Manazir yìí ṣé kò sínú àwọn tó ní màá ń pa èdè lárúbáwá bal qala sahibu Manazir bi kulli wuduh bi anna al-fasahata wal balagata al-mashmulata fi Ijaz al-Masih balagat hadd al-Ijaz fi al-haqiqa ó ní kódà ẹni tó jẹ́ olóòtú fún ìwé ìròyìn al-Manazir yìí
ó ní kódà ó jẹ́ kí ó yí àwọn èèyàn wípé balagha ìyẹn ni wípé ìdántọ́ àti ìdáláhàn ẹni tó kọ tírà Ijazul Masih ó kọjá ntí ẹnìkan lè sọ pé òun fẹ́ bá fi gagbága torí náà nǹkan ẹnìkan ò ní lè kọrú tírà òun Ghulam Ahmad ti ṣe Ijazul Masih. ìbéèrè fúnjọ Ahmadiyya àbí challenge ní ká pè ní. ẹ jẹ́ ká wo ìwé ìròyìn náà newspaper tí wọ́n ń pè ní Manazir nílùú Egypt yìí ẹ sáà wò ẹ jẹ́ ká wò níbo láti rí ìwé ìròyìn náà níbo ló sì kọ sí ńbẹ̀ níbo ni olóòtú ìwé ìròyìn náà níbo ló ti kọ nínú newspaper yẹn nínú nọ́mbà wo ni nínú issue wo ni nínú page wo date wo ló jáde ẹ jẹ́ kí á wò níbo lẹ́ni náà ti kọ wípé tírà Ijazul Masih ti Ghulam Ahmad èyí tí ọ̀gbẹ́ni ilẹ̀ India yìí kọ wípé tírà náà ní irú kò sí láfijọ́ ní gbogbo àwọn tírà táwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n kọ. orí náà kọ ìjọ Ahmadiyya ẹ ránṣẹ́ sí gbogbo àwọn èèyàn yòókù yín ní Egypt àti gbogbo ibi tí wọ́n bá wà ẹ jẹ́ ká rí newspaper náà níbo ni wọ́n kọ sínú ẹ̀ wípé tírà Ijazul Masih ti Ghulam Ahmad kitabun mu'jizun haqqan níbo ló wà nínú ìwé náà pé kò sírú ẹni tó lè kò sírú tírà náà ò láfijọ́ kò sì sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó fi gagbága pẹ̀lú Ghulam Ahmad níbi ká lo èdè Lárúbáwá irú ètò ń bẹ nínú tírà náà níbo ni olóòtú ìwé ìròyìn Manazir níbo ló ti kọ ọ̀rọ̀ náà níbo ló kọ sí nínú ìwé ìròyìn rẹ̀ ẹ jẹ́ kí a rí ẹ̀ṣáwò ọlọ́ni kul hatu burhanakum in kuntum sadiqin ẹ mẹ́rìí wá tó bá já sí pé òótọ́ lẹ̀ ń sọ ẹ̀ ìparọ́ ó tó dá wa lójú náà ni pé Ghulam Ahmad parọ́ kò ní ojú tì rárá ó dìdí parọ́ mọ́ odidi ìwé ìròyìn wípé wọ́n sọ̀rọ̀ wọn nú ẹ̀ tá a sì rí ibi tí ọ̀rọ̀ náà wà irọ́ ojúlówó ọ̀rọ̀ òun náà ní ọ̀rọ̀ yìí tá a lè rò pé ó lè bá Ghulam Ahmad fi gagbága nínú ká parọ́ nínú ká kan wò sùn ká kan fabricate ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ ká kan po nǹkan kan nínú ọ̀rọ̀ ká po kí àbí ká po ṣàn tá a lè rí wípé nínú ọmọ ẹ̀dá yìí àtàlẹ́ rí tó dàbí Ghulam Ahmad ọmọ sọ wípé kódà àwọn tó mú irọ́ pípa tán mú láàyò àwọn tó yan irọ́ pípa tán mú níṣẹ́ wọn ò lè parọ́ tó Ghulam Ahmad yìí àwọn ọmọ tó wọn ń pààyàn lẹ́rìn nítorí tán máa ń parọ́ fi pani lẹ́rìn yẹn níta bá lọ́wọ́ wọn nù rọ́ tábà gbé sẹ́gbẹ̀ẹ́ Ghulam Ahmad ogún ọgbọ̀n wọn á rí wípé wọn tó kan Ghulam Ahmad nù ká dáadáa parọ́ ká hun irọ́ ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ ká ló ṣẹlẹ̀ níbo ní newspaper náà wà níbo náà sì kọ ọ̀rọ̀ tó sọ yìí sí tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ tó dá wa lójú gan ni pé tó bá ṣẹlẹ̀ wípé a rí newspaper tó ń sọ yìí Jaridatu Manazir yìí tó jáde nílùú Cairo tàbá wá rí ibi tí wọ́n ti sọ̀rọ̀ Ghulam Ahmad nínú ìwé náà ó dájú wípé wọ́n ó bu síbẹ̀ ni wọn ò ní yẹn torí wípé ìgbà tó kọ tírà náà tó fi ránṣẹ́ sí wọn nílẹ̀ Lárúbáwá pé ẹni bá tó bẹ̀ kó kọrú ẹ̀ àmàntí àwọn tó fèsì fún àmàntí wọ́n sọ wọ́n bu ni gbanugbanu ọ̀rọ̀ ni wọ́n sọ sí wípé kò máa wá rẹ̀ òun náà ló fi ń sọ wóróworó tó ń sọ yẹn pé òun kọ tírà tẹ́nìkan ò lè kọrú ẹ̀ ìwọ wo ọmọ àtọ̀húnrìn wa ọmọ gbóòlẹ̀ kọdíyàn ìyẹn ní wàá kọ tírà tí ó máa challenge gbogbo Lárúbáwá wípé bẹ́ẹ̀ bá tó bẹ̀ kẹ́ ẹ̀ kọrú tírà yìí kí ló kó sínú ẹ̀yàn ọmọ ìyá mi ẹ má gbàgbé jàre pé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé tírà tó lóun kọ tó lẹ́nìkan ò lè kọrú ẹ̀ yìí Hani Tohir tó jẹ́ kan náà àwọn àfa Ahmadiyya tó ṣẹ̀ kó nù wọn láìpẹ́ nìkan bíi ọdún kan àbọ̀ ó lé díẹ̀ sẹ́yìn òun ló kọ tírà kan o ó pè ní naqdu kitabi Ijazil Masihil Khawwar wa tahshimu tahaddihi ìyẹn ni wípé bí bojú tírà tó ń pè ní Ijazil Masih èyí tí Ghulam Ahmad kọ tó ní kò sẹ́ni tó lè kọrú ẹ̀ bí bojú tírà náà jẹ́ bí bàjẹ́ pátápátá rírun tírà náà yégéyégé àti dídojú challenge Ghulam Ahmad bolẹ̀ òun náà ni àkọlé tírà tí Hani Tohir kọ àfáàgbà náà jọ Ahmadiyya ni tí gẹ́gùn sórí tẹlifíṣàn àwọn tí wọ́n ń pè ní MTA èyí táwọn Lárúbáwá ń sọ̀rọ̀ ńbẹ MTA Arabic wọn nínú àwọn àfáàgbà tó ń sọ̀rọ̀ ńbẹ ní nǹkan bí ọdún méjì sẹ́yìn òun ni Hani Tohir kò tí ì pọ́dún méjì báyìí ó kúrò láàrin wọn tán ó ti kọ tírà bíi mẹ́ta ìkànnù ẹ̀ ni mo dárúkọ yìí naqdu kitabi Ijazil Masihil Khawwar wa tahshimu tahaddi bẹ́ẹ̀ bá wà lórí net ẹ̀ bá bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ mi màá sẹ́ndẹ̀ sórí àwọn WhatsApp group láìpẹ́ nínú àwọn tírà náà ni Akhlaqul Mirza àwọn ìwà Ghulam Ahmad àwọn ìwà abú oríṣiríṣi tó ń bẹ lọ́wọ́ ẹ̀ mo ti parí àwọn kíṣẹ́ tí mo ṣe nípa àwọn ìwà Ghulam Ahmad bíi Ghulam Ahmad shamelessness àti Ahmadiyya hatred for all love for none bákan náà àti anabi elépè kó tó di pé mo rí tírà Ustaz Hani Tohir yìí èyí tó pè ní Akhlaqu al-Mirza torí náà nǹkan
ẹ̀yin tí ẹ bá tún lọ tún kàtẹ́ bá lọ ka tírà náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní dìmú ń bẹ tó sì jọ àwọn tí ẹ gbọ́ nù kẹsẹ̀ tí mo pè ní ànábì elépè àti àwọn kẹsẹ̀ tí yòókù tí mo ti ṣe síwájú yẹn kí Ọlọ́run kó jẹ́ kó ṣe àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam àti ìjọ Ahmadiyya gan fúnra wọn ní àǹfààní kó jẹ́ kébì náà bá níbi tó lérè láyé àti ní ọjọ́ àlìkìyàmà. tírà kẹta nínú àwọn tírà tí àfa Ahmadiyya yìí gbà tó kù náà jọ òkùnkùn náà tó kọ òun náà ní tírà èyí tó pè ní kẹzibatu almirza kẹzibatu almirza àwọn irọ́ Ghulam Ahmad tẹ́bákà òun náà kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní kọ́nà jẹ́ kí ó wúlò fún àwa mùsùlùmí àti ìjọ Ahmadiyya láyé àti lálùkìyàmọ́ kó sì bá a san àfa náà lẹ́sàn-án rí Ustaz Hani Tahir kọ́nà kó ṣe àlékún ìfẹsẹ̀múlẹ̀ ṣinṣin fún nínú ẹ̀sìn Ọlọ́run kọ́nà kó sì dá sí lórí dáadáa àtàwa àti òun náà. kí ló tó kù tíjọ Ahmadiyya ń retí láti lè mọ̀ wípé ẹni tí wọ́n fi ṣànábì Ọlọ́run yìí àníṣe ọmọ Yéṣù ni ó jìnnà gédégédé síwà ẹni rẹ̀ ìwà ọwọ́ ẹ̀ jìnnà pátápátá síwà àwọn ẹni rẹ̀ ká tó wá sọ pé ìwà àwọn ànábì Ọlọ́run. ẹni tó lè dìdì pa irọ́ kàǹkà yìí mọ́ odidi newspaper àbẹ́rí nǹkan báyìí kí ló kù tá a fẹ́ sọ nípa òǹtọ̀ yẹn irú ẹni bẹ́ẹ̀ yóò parọ́ mọ́ òkúta kódà yóò parọ́ mọ́ igi oko yóò parọ́ sánmásánmá yóò sì parọ́ mọ́ ilẹ̀ ẹ̀yin máa bá mi bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ insha Allahu ta'ala èmi ò ní kú bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà ò ní rùn títí tí a ó fi yanjú gbogbo irọ́ ìjọ Ahmadiyya. bákan náà ká bọ́ sí abala irọ́ mi nínú àwọn irọ́ kàbìtì irọ́ ńlá èyí tí olùdásílẹ̀ ìjọ Ahmadiyya èyí tó pa òun náà ni wípé ó ń sọ wípé ó ní madahati majalatul hilal wahiya majalatun masihiyya ó ní majalla kan magazine náà ń pè ní majalatu nínú èdè Lárúbáwá ó ní magazine kan tí wọ́n ń pè ní majalatul hilal mo mọ ilé dáadáa ní Íjíbítì mo sì ní àwọn díẹ̀ lọ́wọ́ nínú àwọn issues ẹ̀ alhilal yìí ó ní majalla hilal tí ṣe majalla àwọn Christian ní ilẹ̀ Íjíbítì tí wọ́n ń kọ pẹ̀lú èdè Lárúbáwá èyí tí ó yanrantí olóyin tíra òhun tí ṣe Ijazul Masih ó ní madahat majallatul hilal wa hiya majallatun masihiyatun fasahata Ijazul Masih wa balaghatahu ó ní magazine náà ó yin tíra òhun tí ṣe Ijazul Masih pé tíra náà yanrantí púpọ̀ èdè Lárúbáwá nú ẹ̀ kódà kò láfijọ́ kò sì lẹ́lẹ́gbẹ́ wa hadhihi al-majallatu aidan tasduru min al-Qahira ó ní magazine yìí ìwé ìròyìn yìí a máa jáde ní ìlú Cairo ففي ناحية هناك شاهدان وفي ناحية ثانية هنا المنار وحدها ó ní Ghulam Ahmad wá sọ níparí ọ̀rọ̀ ẹ̀ ń bì nínú ìlànà tó gbé jáde ní on the 18th of November 1901 ó sọ nínú ìlànà tó gbé jáde àkọ́kọ́ ó ti kọ́ parọ́ mọ́ newspaper kan tó ń pè ní Manazil nísìnyí ó tún wá ń parọ́ mọ́ magazine míì tí wọ́n ń pè ní Al-Hilal ó nítorí náà ńkọ́ a ti rí newspaper méjì ìwé ìròyìn méjì newspaper àti magazine tí wọ́n jẹ́rìí gbé tíra ọ̀hún pé tíra náà ò láfiwé ìyẹn tíra Ijazul Masih ètà ní Ghulam Ahmad sọ pé ẹnìkan ò lè kọrú ẹ̀ ó ní nígbà tá a rí majalla méjì ìyẹn newspaper méjì àbí magazine méjì èyí tí ó ń jẹ́rìí gbé òun pé tíra wọn ò láfijọ́ ó ní tòun ti bẹ́ẹ̀ náà àwa rí newspaper yọ̀ kan ṣoṣo tí ṣe Al-Manar ìyẹn ti Sheikh Rashid Rida ọmọ kéwù Muhammad Abdu èyí tó gbé jáde òun nìkan ló dá wà pẹ̀lú pé ó tàbùkù tíra òun tóun kọ tí ṣe Ijazul Masih nísìn ó lóun rí newspaper méjì sọpọ́ọ̀tì òun torí náà nǹkan ẹyọ kan ṣoṣo tó bù yẹn àwọn ni onílàákàyè ní títí wọn ó tẹ̀síwájú o Ghulam Ahmad tẹ̀síwájú ó ní majallatul hilal ohun tá a gbọ́ kó sọ nínú irọ́ Ghulam Ahmad ni wípé majallatul hilal tí í ṣe al-Hilal magazine ti tàwọn kírísítẹ̀nì ó ló yin òun bẹ́ẹ̀ sì ni nítawà mọ̀ òun náà ni pé kò yin Ghulam Ahmad o newspaper náà àbí magazine náà ó bu Ghulam Ahmad ni torí náà nǹkan tó máa ní kò bu Ghulam Ahmad kò sì bu tíra ẹ̀ tó pè ní Ijazul Masih kí wọ́n ṣáàwò kí wọ́n fún wa ní nasu kan ṣoṣo nínú majallatul hilal èyí tí wọ́n kọ láti fi yin Ghulam Ahmad àti tíra ẹ̀ tó pè ní Ijazul Masih kíjọ Ahmadiyya ṣáàwò ibi tọ́rọ̀ náà wà nínú majallatul hilal
léyìí tá a sì mọ̀ wípé àníṣe ìjọ Ahmadiyya ò ní lè ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n lágbára láti ṣe bẹ́ẹ̀. ìyẹn jẹ́ kan nínú àwọn irọ́ Ghulam Ahmad. èyí tó tiẹ̀ wá dá wa lójú náà ni pé Majallatul Hilal tó ń wí ẹ̀ gbọ́ Majallatul Hilal yẹn Al-Hilal magazine tí Ghulam Ahmad sọ pé ó yìn wọ̀nyí nígbà tá a wo inú ẹ̀ dáadáa tá a wo issue tó jáde ní on the 1st oṣù kẹfà yẹn ni pé 1/6/1901 nígbà tá a wo ìkànnù àwọn majalla yìí tó jáde ní 1/6/1901 níta bá ń bẹ̀ òun lélẹ̀ yẹn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam kí ló wà ń bẹ̀. wọ́n kọ sínú Al-Hilal wípé wa yu'khazu min tilawatihi ala mujmalihi annahu taqlidun lil Qur'an fi nasakihi wa ibaratihi wípé nínú tá a rí nínú tíra Ijazul Masih ti Ghulam Ahmad yìí tó lẹ́nìkan lè kọ́rù ẹ̀ ni pé arúgbó ń sin Qur'an jẹ níbi títò àwọn ìbára nú ẹ̀ àti àwọn àgbékalẹ̀ kakọ̀ olíhì bí ìgbà tó ń sọ wípé wàyí ni jìtàmà aba'uhum wa abna'uhum wa akfa'uhum wa ulama'uhum wa hukamahum wa fuqahahum ala an ya'tu bimithli hadha at-tafsir fi hadha al-mada al-qalil. ó tó ìbára yìí pé táwọn èèyàn tí gbogbo wọn bá kóra wọn jọ bẹ́ẹ̀ ẹ́ rí i pé àyà yìí tàbí àyà náà kọ́ la pé àyà kan nù ìwé Ijazul Masih ti ṣe ti Ghulam Ahmad ṣe ló fi sin al-Qur'ani èyí tí Ọlọ́run bá fi ránṣẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam ṣe ló fi sin jẹ àyà wulẹ̀ mà tí ọ̀rọ̀ Ghulam Ahmad yìí tó bá mu. nínú suratu Tawbah Quran chapter 9 verse 24 Ọlọ́run ní kul in kana aba'ukum wa abna'ukum wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa amwalun iqtaraftumuha wa tijaratun takhshawna kasadaha wa masakinu tardawnaha ahabba ilaykum min Allahi wa rasulihi وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. انتوا أنواع القرآن ايوا وانتي Ghulam Ahmad sọ Majallatul Hilal ló ń sọ̀rọ̀ yìí o majalla tí yẹn magazine tí Ghulam Ahmad sọ pé ó yẹn ti ra wọn majalla yẹn sọ pé Ghulam Ahmad ń sin Qur'an jẹ ni pé arákùnrin náà gbádùn rárá ó ní wàyí ni jìtàmà níbi tí Ghulam Ahmad ti ń sọ wípé wàyí ni jìtàmà aba'uhum wa abna'uhum wa akfa'uhum wa ulama'uhum wa hukamahum wa fuqahahum tí gbogbo àwọn tó òun kàkàlẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí Ọlọ́run náà ṣe tó nú al-Qur'an wal iyaz billah ala an ya'tu bimithli hadha tafsir tí gbogbo wọn bá kóra wọn jọ láti múrù tafsiri òun wá ìyẹn tafsiri tó ń ṣe fún suratul Fatiha ìtorí pé tafsiri Fatiha ni Ghulam Ahmad ló gbé wá nínú tíra ẹ̀ tó pè ní Ijazul Masih tó tú suratul Fatiha ní tù tó sọ wípé ẹnìkan ò tó bẹ̀ láti tù ó ní tí gbogbo ayé bá kóra wọn jọ àtàfà àtọmọkí àtọlówó àtọlọ́lá àtọ̀jọ̀gbọ́n àtàfà àfíkì àtàfà akọrin gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ tí wọ́n bá kóra wọn jọ láti múrù tafsiri òun yìí wá àfi bí ẹni pé challenge mi tó nìyẹn bí ẹni pé Kùránì ni tíra ẹ̀ tó kọ ó ní fi hadha al-mada al-qalil al-hakir lẹ́nu àsìkò tó ń fún wọn yìí pé kí wọ́n fi múrù tíra náà wá ó ní la ya'tuna bimithlihi wọn ò ní lè múrù tíra náà wá ẹ̀yìn màyà mi ṣe ti rí nǹkan pè ní ìkọjá ààyè pátápátá gbà báyìí látọ̀dọ̀ ànábì ọ̀dẹ́nsìn tí orúkọ ẹ̀ ń jẹ́ Ghulam Ahmad ó ní wọn ò ní lè múrù tíra òun yìí wá la ya'tuna bimithlihi wọn ò ní lè múrù tíra òun yìí wá walau kana ba'duhum li ba'din zahira ó ní kódà bí apá kan wọn ó bá ran apá kan lọ kí wọ́n jọ dá làákàyè jọ kán dá ìmọ̀ jọ kán dá òye jọ kán dá tíra jọ kán dá gbogbo àwọn dictionary èdè Lárúbáwá tí wọ́n bá ní kí wọ́n dá jọ kí wọ́n á dá gbogbo ọpọlọ tọ́lọ̀ fún wọn jọ kí gbogbo wọn á parapọ̀ kí wọ́n kọ́rù tíra òun tó ń pè ní Ijazul Masih tíra tó lé níbi 100 pages díẹ̀ pẹ̀lú díẹ̀ yìí ó ní wọn ò tó bẹ̀ láti múrù tíra náà wá ẹ̀rí pé lè pọ̀ èèyàn máa yá mi ní ẹ̀sìn Islam. a rí wípé ó jí àyà kan ní Suratu Tawbah gẹ́gẹ́ bá a ṣe sọ fúnra wa lẹ́ẹ̀kan ó yí padà bó ṣe wù ú ó pè ní bàárà ara ẹ̀ nínú tíra tó ní ẹnìkan ò tó bẹ̀ láti múrú ẹ̀ wá. bákan náà àyà eléyìí látòrí tó tún jí mú nínú Suratul Isra yìí àyà tó sọ wípé kulla in ijtama'atil insu wal jinnu ala an ya'tu bimithli hadha al-Qur'an لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا Quran chapter 17 verse 88 ni Ghulam tẹ̀síwájú ó ní وسنرى ما يؤول إليه أمر هذا المهدي أو المسيح أو النبي أو كما يسمي نفسه àwọn tó kọ magazine tí wọ́n ń pè ní Al-Hilal wọ́n bá tẹ̀síwájú nọ̀rọ̀ tí wọ́n kọ sínú ìwé ìròyìn wọn wípé wọ́n ní àwọn ọmọrú ẹni yìí tó pè rẹ̀ ní Mahdi irú èèyàn kéèyàn wọ̀nyí tó pè rẹ̀ ní Mahdi yìí wọ́n ní a padà máa ń wo ń bó lọ́rọ̀ ẹ̀ ó padà já sí ẹ̀rí nǹkan àwọn ará Egypt sọ nígbà náà nìyẹn o nínú magazine tí Ghulam Ahmad sọ pé ó yin òun ìyẹn Majallatul Hilal àwọn yẹn sọ pé wasanarọ a máa wò má ya'ulu ilayhi amru hadha al-Mahdi ibi tí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tó pèrè ní Mahdi yìí ibi tí ó padà já sí awil Masih àbí Masihu awil nabi àbá nabi
aw kama yusammi nafsahu àbí yòówù tó lè rí kó tiẹ̀ máa pè rẹ̀ á padà máa wo ibi tí ọ̀rọ̀ ẹ̀ ó jà sí torí pé ìran alárúbáwá ti ríru Ghulam Ahmadu láì máa yé ìgbà irú àwọn èèyàn báyìí tí wọ́n pera wọn ní ànábì ọlọ́run àbí tán pera wọn ní Mahdi irú wọn ti wáyé tá a sì máa bi tí ọ̀rọ̀ wọn já sí ìdí nìyẹn tá a sọ pé a máa wo ibi tí ọ̀rọ̀ ẹ̀ ó padà yọrí sí. wala nakhalu illa zahiban fi sanayati zaman majallatul hilal tí Ghulam Ahmad sọ pé yìnyín ó tẹ̀síwájú wọ́n ní àtìmọ̀pọ̀rọ̀ ò sì lè já síbi kankan kọjá wípé yóò padà lọ ni yóò bá ìgbà lọ ni kama dhahaba ghayruhu báwọn tí wọ́n ṣíwájú ẹ̀ nínú àwọn tí wọ́n pe àpèmára ìjẹ́ Mahdi ìjẹ́ Masih ìjẹ́ ànábì ọlọ́run láì ṣe pé ọlọ́run ṣe wọ́n bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn ṣe jẹ́ sí báwọn náà ṣe bá ìgbà lọ. li'annana fi asrin ghayri asrin nubuwwat tó lásìkò tá a wà yìí o kì í sásìkò gbà tá a nídìí kẹ́nìkan máa kílèmù pé ànábì ọlọ́run lòun àbọ́lọ́run bá wọn sọ torí pé àti láwọn àtìrà tó yẹ kí á tẹ̀lé. so ó dàbí pé ó ti yé wa báyìí nísìnyí pé majallatul hilal tí Ghulam sọ pé ó yìn òun ṣe la rí wípé ṣe ló ń accuse ẹ̀ wípé ó ń jí kùránì wò ó ń lórí ìbára kùránì yẹn ni pé ó ń imitate kùránì ó ń sin ọlọ́run jẹ so láì sí èméjì ń bẹ á rí i pé èébú lọ̀rọ̀ yẹn kì í ṣe ẹ̀yìn ìmọ̀ sọ fún yàn pé èèyàn ń sin kùránì jẹ ó ń lórí ìbára kùránì nínú ìwé tó ní ẹnìkan ò lè kọrú ẹ̀ á rí i pé kì í ṣe ẹ̀yìn bí ó ṣe pé abúkú nì nínú magasin bákan náà wọ́n tún ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Ghulam Ahmadu yìí wọ́n tún ọ̀rọ̀ náà gbé jáde wọ́n tún gbé jáde déètì àkọ́kọ́ tí ọ̀rọ̀ yìí jáde òun náà ni ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 1901 déètì kejì tí ó jáde òun náà ni ọjọ́ kẹtàdínlógún yẹn on the 17th oṣù kẹfà ọdún 1901 bákan náà níbi tí majallatul hilal níbi tí magasin yẹn ti sọ wípé ó ní bi ikhtisarin ó ní zakarna lahu lil Mirza fil hilali ó ní a ti sọ̀rọ̀ nípa arákùnrin yìí ọ̀gbẹ́ni tó ń pè ní Mirza Ghulam Ahmad yìí nínú ìyẹn majalla yìí tí í ṣe al-hilal ní on the 17th oṣù kẹfà nínú ọdún 1901 kitaban adarúkọ tíra kan nínú àwọn tíra ẹ̀ sàmáwù tó pè ní Ijazul Masih bá a sàbíhì ilé ìdè tó fi ránṣẹ́ sí wa ní masari ń bì í fabayanna mawdu'ahu bi ikhtisarin a sì ṣàlàyé ohun tí tíra náà kó sínú níwọ̀nba ní ṣókí walam na'ba bi amrihi a sì ka ọ̀rọ̀ ẹ̀kún a ka ọ̀rọ̀ arákùnrin náà a kà sí nǹkankan ohun tí majallatul hilal tó sọ nípa Ghulam Ahmad àti tíra ẹ̀ tó pè ní Ijazul Masih tó ní kò láfijọ́ kò sẹ́ni tó lè kọrù tíra náà òun lẹ́gbọ́ yìí o ọ̀rọ̀ yìí wà nù majallatul hilal issue èyí tí ó jẹ́ number 10 ní èyí tó jáde ní 15th of February ní 1902 òun ni wọ́n tún ọ̀rọ̀ sọ nípa ìwé Ghulam Ahmad àti Ghulam gan fún rẹ̀ ọ̀rọ̀ náà parí síbẹ̀ jàre ọ̀rọ̀ nípa ikú Yínṣá ti kú wọ́n sì lọ sin sí Senegal ní Kashmir ní ilẹ̀ India èyí tí Ghulam Ahmad sọ lẹ́yìn tí majallatul hilal ìyẹn magazine tá a sọ tó jẹ́ ti ilẹ̀ Íjíbítì èyí tó tẹ̀síwájú nú ọ̀rọ̀ ẹ̀ tó sọ nípa ìwé Ghulam Ahmad wọ́n tẹ̀síwájú láti máa criticize ìròrí Ghulam Ahmad wípé Yínṣá ọmọ Maryam ti kú wọ́n sì sin sí Kashmir ní ilẹ̀ India a rí wípé gbangba ló fojú hàn sí wa wípé Ghulam Ahmad ní bẹ̀rù Ọlọ́run ọba bó ti wù kí ó lè kéré mọ́ torí wípé ohun tí kò bá ń tó ṣẹlẹ̀ mú òun náà ló ń sọ kó dídì máa parọ́ mọ́ odidi magazine àbí newspaper a rí wípé tí kì í ṣiṣẹ́ pé àwọn tó ti kọ àwọn tí wọ́n kọ ìwé náà tí ò ṣe pé wọ́n ti kú láyé wọ́n sí láyé mọ́ a rí wípé irọ́ èyí tó lágbára tí ò lè tẹnu ẹnìkan jáde àfẹni tí ìbẹ̀rù Ọlọ́run bá sáfẹ́rẹ́ nínú ọkàn ẹ̀ àbí ẹni tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí làákàyè ẹ̀ òun náà ni onítọ̀hún bí irú Ghulam Ahmad ànábì òpùrọ̀ èyí tíjọ Ahmadiyya ń tẹ̀lé Ọlọ́run kó ṣọ́ gbogbo ìjọ mùsùlùmí ìran mùsùlùmí àtẹnudí kìí ṣe mùsùlùmí kúrò níbi aburú rẹ̀ kó fi gbogbo amànà lọ sí di ẹ̀sìn Islam èyí tí ànábì sallallahu alayhi wa sallam tó mú wá fún wa. bákan náà nínú àwọn irọ́ Ghulam Ahmad èyí tó pa òun náà ni wípé àríkà nínú tírẹ̀ tó pè ní tazkiratu shahadatayn page 43 kí ló sọ ń bẹ̀. ó ní warada fi tarikh annahu hina alima Qaisar annahu hina halim afwan ó ní warada fi tarikh annahu hina alima Qaisar Rum ó ní ó ti wáyé nù tán nígbà tí Qaisar Rum
sísà ilẹ̀ Rome nígbà tí ó mọ̀ anna hakimahu wípé gọ́fúnà òun aṣojú ẹ̀ tó ń pè ní Pilatus kọ̀dé ankọ́dà alimasi amin alimawut wípé ó ti gba anabi Isa aleyhi salatu wa salam lẹ̀ lọ́wọ́ ikú alasọ̀lì tí ò jẹ́ kó kú sórí àgbélébù bihilatin pẹ̀lú ọgbọ́n kan wà afsaha lahul majal tó sì ṣe ìrànlọ́wọ́ fún Isa ọmọ Maryama láti sá lilfirar wà afsaha lahul majal lilfirar ila makanin akhar mutanakiran tó sì gba Isa ọmọ Maryama láàyè ó ràn lọ́wọ́ láti ríbi sá kúrò ní ibi tí wọ́n ti fẹ́ pa sórí àgbélébù láti sá lọ síbòmíì lẹ́ni tí ó disguise yẹn ni pé ó fi nǹkan bojú ó fi nǹkan bora ẹ̀ ó yí àwọ̀ ara àti ìmúra ẹ̀ padà láti ríbi sá kúrò ńbẹ̀ ìtàṣàtọ̀ gádọ́bà ní William Ahmad sọ wípé Caesar of Rome yẹn tó jẹ́ ọba aláṣẹ ilẹ̀ Rome ńgbà náà ó wá bínú fún ti gọ́fúnà ẹ̀ tí í ṣe Pilatus ṣe inú bíi púpọ̀ ohun tí William Ahmad sọ lélẹ́yìí nínú tíra tazkiratu shahadatayn kí láǹfààní ta fẹ́ rìn bí ọ̀rọ̀ yìí ó ní pé William Ahmad sọ fún wa wípé Isa ọmọ Maryam ó ló ti kú kódà ńgbà tí wọ́n fẹ́ kàn má gbélébù ó túmọ̀ sí pé kò kú sórí àgbélébù ó wá rí ibi sá kúrò mẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ Pilatus láti bẹ̀ ló ti sá lọ sí ilẹ̀ India níbi tí wọ́n lọ sin sí lọ́hùn. tó gẹ́gẹ́ bá a ṣe rí kò sí ní tí Ghulam Ahmad fẹ́ lò nínú ìtàn tó parọ́ ẹ̀ yìí wípé àwọn kan ló smọ́gù Isa ibn Maryam ńgbà tí wọ́n fẹ́ kàn má gbélébù kúrò níbi tó wà lọ sí ilẹ̀ India láti lè fi sọ fún wa wípé Isa ti kú lẹ́yìn ìgbà tó lò 120 years ó sì lọ kú sí ilẹ̀ India níbi tí wọ́n sin sí sísàárì rẹ̀ sì ń bẹ ní ìlú Kashmir. So bí tí ṣe òun náà nìyẹn tó bá fẹ́ lo nǹkan kan fáǹfààní tara ti tiẹ̀ kò síbi tí ò ní wá irọ́ pa sí abẹ́lẹ́ wọn bá lè kí ọlá kí ó ṣàánú wa kúrò níbi ìṣìnà ìjọ Ahmadiyya ọ̀rọ̀ nípa Isa kú àbí Isa òkú odidi ọ̀rọ̀ kan nìyẹn tí mi ò tíì fẹ́ wọnú ẹ̀ nísìn ẹ jẹ́ kí a máa báyìí tí mò ń bá lọ yìí lọ́nà mò ń padà bọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ nípa ikú ànábì Isa àti sísọ̀kalẹ̀ nínú àwọn ọ̀rọ̀ Ghulam Ahmad kí n kú lábalábí tí mo wà yẹn nínú àwọn ọ̀rọ̀ kàǹkà yìí tó pa òun náà ni wípé ó sọ wípé nínú tirẹ̀ tó pè ní At-Tuhfatul Gurlawiyya page 121 ó sọ bẹ́ẹ̀ pé yajibu tadabburu fi shuhrati nubu'ati al-khusuf wal-khusuf fi Ramadan al-fadil lidarajati hina zaharat hadhihi al-aya fi al-Hind kanat tuzkar fi kulli shari'in wa ziqaqin fi Makkah al-mu'azzamati anna al-Mahdiyya qad zahar nínú ọ̀rọ̀ Ghulam Ahmad náà ni wípé a rí wípé ìjọ Ahmadiyya máa lọ wọn a máa bọ̀ lórí ọ̀rọ̀ nípa wípé kíkọlù ara wọn òrùn àtòṣùpá yóò ṣẹlẹ̀ lásìkò al-Imam al-Mahdi wọn a máa kóòtù àdìsí kan àdìsí dọ̀yìn fàdìsí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ láti lè fi gbé ara wọn lẹ́sẹ̀. lẹ́yìn tí Ghulam Ahmad sọ wípé lásìkò tòun òun náà ni al-kusuf àti khusuf ṣẹlẹ̀ nínú Ramadan ohun tá a fẹ́ lò lábala yìí òun náà ni wípé ó nígbà tí al-kusuf àti al-khusuf náà ṣẹlẹ̀ gbogbo àwọn ará ilẹ̀ India wọ́n gbàlù wọ́n gbàjó wípé àsìkò Mahdi lóde yìí àsìkò Mahdi lóde yìí gbogbo mùsùlùmí ń bẹ̀ wọ́n bẹ̀ sí ní jó kí wọ́n á máa ní ìlú India nìkan kódà tó fi dé ìlú Mecca gbogbo ilé ìtajà gbogbo street káàkiri ní kálukú bẹ̀rẹ̀ sí ní jó wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàlù wọ́n gbà fún wọ́n bẹ̀rẹ̀ sí ní dunnú wípé àsìkò Mahdi dé. ìbéèrè tá a fẹ́ bèrè lọ́dọ̀ ọjọ́ Ahmadiyya òun náà ni wípé irú ìṣẹ̀lẹ̀ yìí tí gbogbo ará Mecca jáde tí wọ́n fojú ara wọn rí pé khusufu shamsi àti qamar òun ló ń ṣẹlẹ̀ yìí tí wọ́n ń torí ẹ̀ jó láì sí èméjì ń bẹ gbogbo ayé ló yẹ kó gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ìpè ń tó mú ara Mẹ́kà máa jó máa yọ wípé àsìkò Mahdi dé kí ló wá dé táwọn èèyàn tó ń tako Mahdi náà tó bá yẹ pé Ghulam Ahmad ni Mahdi torí náà nǹkan ìjọ Ahmadiyya bí ẹni pé ó yẹ kí wọ́n sọ ọjọ́ náà di yawmu raqsil alami yẹn pé ọjọ́ ijó àgbáyé torí gbogbo ayé ló ń jó náà ní tìtorí pé wọ́n rí khusuf àti khusuf tá Nabi sallallahu alaihi wasallam sọ pé yóò ṣẹlẹ̀ so a jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó gbajúmọ̀ púpọ̀ lọ́dọ̀ gbogbo èèyàn torí pé Ghulam Ahmad òfin máa níbí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn òun ni wọ́n kọ ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sọ pé àwọn ará Mẹ́kà wọ́n ń jó ká béèrè lọ́wọ́ ìjọ Ahmadiyya kí wọ́n bá wa béèrè lọ́wọ́ Ghulam wọn pé báwo ni ohun ará Mẹ́kà ṣe dọ́dọ̀ ẹ̀ tó gbọ́ pé wọ́n ń jó wọ́n ń lùlù wọ́n gbà fún tó wá tásìkò tí ó ń kéde póun ni Mahdi tí wọ́n sì kọ̀ jálẹ̀ láti gbà fún inú wọn sì ń dùn wípé àsìkò Mahdi ló dé kí ló fà àwọn newspaper wo ló kọ ìṣẹ̀lẹ̀ náà wípé ará Mẹ́kà wọ́n ń jó wọ́n ń yọ̀ nítorí pé wọ́n rí àpẹẹrẹ tí èèyàn fi mọ̀ wípé àsìkò alimamu al-Mahdi tí í ṣe Muhammad bin Abdullahi ti tó kí wọ́n sáwò Ghulam Ahmad tẹ̀síwájú ní tirẹ̀ tó pè ní Nurul Haqqi ní page 140 ó ní wa qad zahara fi ahli Makkata ghaliyun
يصدق هذه الأخبار وقرأت في مكتوب أنهم ينتظرون الخسوف والكسوف ولا وانا مكة أوشلي يبقى ونرتي أسكوهم غلام أحمد nírètí tó lágbára púpọ̀ wayarkubunahuma raqbata hilalil hind wọ́n á sì máa wojú ọ̀run fẹ̀fẹ̀fẹ̀ pé kí alkhusuf tí a sọ yìí kó sì ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń retí ìlétésù táwọn fi mọ̀ pé àsìkò ọdún dé àbáwẹ̀ dé. wa ma baqiya fiha baytun illa wa ahluhu yanamuna wa yastayqizuna fi hadhihi al-adhkar. ó ní kò ṣẹ́kù ilé kan nígboro Mẹ́kà ẹ̀wò irọ́ kàǹkà. ó ní kò ṣẹ́kù ilé kan nígboro Mẹ́kà àfi kó jẹ́ pé àwọn ará abẹ wọ́n ń sùn wọ́n ń jí pẹ̀lú àwọn ìrántí ọlọ́run yìí pẹ̀lú àwọn àsìkárù yìí léyìí tí wọ́n fi ń bẹ ọlọ́run pé hey kọ́lọ́run kó jẹ́ kí àsìkò màdí kó tètè dé kíákíá kó bá wọn láyé. fàyàtà tahriqun min Allah ó ní ọlọ́run gan fúnra ẹ̀ ló mì wọ́n ọlọ́run gan ló fi ìfẹ́ òun Ghulam Ahmad sí wọn lọ́kàn àti ìmọ̀ retí òun. alladhi arada isha'ata hadhihi al-anwar ọba tó fẹ́ kí ìmọ̀lẹ̀ òun Ghulam Ahmad kó tàn káàkiri àgbáyé títí dé ìlú Mẹ́kà. wa inni ara ọlọ́run rí pé anna ahla Makkah àwọn ará Mẹ́kà yadkhuluna afwajan fi hizbillahi al-qadr al-mukhtar. òun rí i pé àwọn ará Mẹ́kà wọ́n ń wọnú ìjọ ọlọ́run ọba ìjọ alágbára ìjọ ọba alágbára ọba tí ó ń ṣẹni tó bá wù nínú ẹ̀dá ẹ̀ ọba tó ń ṣe àwọn ẹlẹ́ṣà tó ṣe òun Ghulam Ahmad lẹ́ṣà. òun rí i pé àwọn ará Mẹ́kà wọn bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ ìjọ òun Ghulam Ahmad abẹ́rẹ́ nǹkan afwajan níjọ Ahmadiyya ṣé irọ́ yìí wà pọ̀ báyìí níbo Ahmadiyya wà Mẹ́kà. ok ẹ tiẹ̀ wàá mú ẹfún alẹ́ èèyàn mẹ́wàá ẹfún alógún èèyàn ẹfún alọ́gọ́rùn-ún èèyàn ní Mẹ́kà tó fi wá di pé bí yóò ń ka ara Mẹ́kà mílíọ̀nù tó ń gbé ní Mẹ́kà àti Madina bí wọ́n ṣe pọ̀ tó àti Saudi Arabia lápapọ̀ bó ṣe wá já sí pé àfùwájà ara Mẹ́kà gbogbo wọn ti wá di Ahmadiyya tó báyìí torí kí ni túmọ̀ àfùwájà yìí. wa hadha min rabbis sama'i ó ní inú àṣẹ ọlọ́run ọba líle wa ajibun fi a'yuni ahlil ardin inú tó sì ṣe nílé màá púpọ̀ ní ẹ wo tirẹ̀ tó pè ní Nurul Haqq page 140 ó lára Mẹ́kà wọ́n ti ń di Ahmadiyya lọ gbáà kódà wọ́n wọnú ìjọ Ahmadiyya ní àfùwájà ẹwùjọ́ tó ti sọ̀rọ̀ ẹ̀ kálẹ̀ o. Ghulam Ahmad parun pẹ̀lú àìsàn kọ́lẹ́rà ní 1908 dèní yìí ń bọ́lá Ahmadiyya wà Mẹ́kà àwọn arábí yóò sì bẹ̀rù ọlọ́run tó máa ń bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lẹ́yìn òṣọ́ka ni ẹyẹ òṣọ́ka òun náà ni ó jẹ yẹn ni pé bí èèyàn kọ̀ọ̀kan tó ń fi ìgbàgbọ́ wọn pamọ́ wọ́n yà ara pálá wọlé àbí wọn igbó náà wọnú ọpọlọ wọn bóyá through internet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí wọ́n ní nàṣàtù kan dàbí alára ní gbòòrò Mẹ́kà ẹ̀sà wò ń bolẹ̀ wà ń bẹ̀rẹ̀ yẹn ìjọ Ahmadiyya. torí náà ńkọ́ ìbéèrè tí àwọn àti ẹ̀fẹ́ bèèrè lọ́wọ́ yín ni pé ẹ jẹ́ ká mọ̀ ọjọ́ wo gan ló ṣẹlẹ̀ gan pé ará Mẹ́kà wọn ń jó nítorí pé wọ́n ní àsìkò Ghulam Ahmad ti dé o. ìjọ wo ni gbogbo al-alamul islami bí Ghulam Ahmad ṣe sọ gbogbo àgbáyé ẹ̀sìn Islam ìjọ wo ni wọ́n fi ń lùlù tí wọ́n ń jó nítorí pé àsìkò al-Imam al-Mahdi ó ti wọlé. àwọn kan ní ìròyìn náà tẹ Ghulam Ahmad lọ́wọ́ látara wípé ẹnìkan náà ọmọlẹ́yìn ẹ̀ náà àwọn olólùfẹ́ òun gbé nígboro Mẹ́kà lòun gbé ọ̀dọ̀ ẹ̀ ní làbárí náà ti tó Ghulam Ahmad létí. tó bá rí bẹ́ẹ̀ ni nínú tá a mọ̀ Ghulam Ahmad sí òun náà ni wípé aláròye ni gbogbo tàfọ̀sí ìlú ìṣẹ̀lẹ̀ náà gbogbo details ẹ̀ ìbá ṣe lálàyé fún wa pé lágbájá báyìí tó ń gbé níbi báyìí nígboro Mẹ́kà gẹ́gẹ́ bí tí sọ̀rọ̀ ẹ̀ ó yẹ kó dárúkọ ẹ̀ fún wa kó sì sọ kó fi lẹ́tà tó ń tọ́ yẹn kọ sí lórí ìṣẹ̀lẹ̀ náà ó yẹ kí ó fi hàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ káwọn náà sì gbé lẹ́tà náà jáde ṣùgbọ́n anna lahu an yaf'al báwo ni ó ṣe ṣerú ẹ̀ ẹni tá a ti mọ̀ wípé kadhab ni ọmọ ya shaitan òun náà ní í ṣe kọ́lọ̀ kó ṣe ìdáyà fáwọn ọmọlẹ́yìn ẹ̀ ó má jẹ́ káwa sọnù mọ́ láíláí láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé Ghulam Ahmad ó ní al-Imam al-Mahdi kò sí ní Ahmadiyya kì í sọ kò sí rọ́ tí wọ́n kì í pa nípa al-khusuf àti al-kusuf tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ lásìkò ẹ̀ yìí tẹ́bá wọnú àwọn àkọọ́lẹ̀ wọn. àdìsí dọ̀yìn Ghulam Ahmad lò ó wáá fi àbùkù kan gbọ́ àwọn àfa aládìsí ó ní wọn gbádùn ni orí wọn gan ni kò tiẹ̀ pé rárá. ẹ̀yẹ́ wo tíra ẹ̀ tó pè ní Akibatu Atam ẹ̀ wo tíra Akibatu Atam page 232 ẹ̀ bá ọ̀rọ̀ náà ń bẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ fún wa wípé ó ní bal zahara humku man jaraha fajarihu ruwati wa naqduhum mas'alatun zanniyya. ó ní gbogbo ìtàwọn àfa aládìsí sọ yẹn ọ̀rọ̀ tí kò ṣe déédéé làákàyè òun náà nítorí pé abalásán òun náà ní gbogbo ṣé àwọn àfa aládìsí pé ẹnìkan bẹ táà nígbà àdìsí ẹ̀wọ̀n ní kò sí tó kàn òun Ghulam Ahmad ń bẹ gbogbo ọ̀rọ̀ wọn òun ló wọlé lọ́dọ̀ ti tòun pàápàá jùlọ tó bá ti ṣe déédéé ìmísí tóun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba òun àdìsí náà kó bá kú nídọ̀ yín fún kó di mọ̀ọ́dún kó di makzub òun lò lọ́n tòun nìyẹn kò sí tó kàn pẹ̀lú iṣẹ́ àwọn àfa aládìsí ó ní torí pé ẹni tó ṣe jẹ́rìfù fún àdìsí
hadith tó sọ pé yankasifu al-qamaru wash-shamsu àbí hadith inna limahdina ayatayn lam takuna li ahadin mundu khalqi as-samawati wal-ard. àwọn tí wọ́n bẹnu àtẹ́lu hadith náà pé hadith náà lẹ́sẹ̀ ńlẹ̀ náà àfàlà hadith Ghulam Ahmad sọ pé òmùgọ̀ òun náà ni wọ́n ṣe. ẹ wo tíra Aqibatu Atam page 231 àti 232. ẹ dákun yorùbá ní ọ̀lẹ́mìíwọ̀ ọjà ó kéré mọ́lẹ̀. nígbà tí yẹn bá ti sọ fún wa wípé àdìsí òun ṣe foundation tó ń rí láìlè lórí gẹ́gẹ́ bó ṣe wà nínú tíra ẹ̀ tó pè ní I'jazu Ahmadi, tíra I'jazu Ahmadi èyí tó wà nínú Nuzulul Masih bí mo ṣe máa ń sọ page 264. ó sọ fún wa ń bẹ̀ pé òun ò nídìí àdìsí o, kò sí tó ń fa àdìsí, òun máa ń lo àdìsí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní tó ń bá rí pé ó bá làákà ìmọ̀ tó bá ṣe déédéé ìlànà òun àwọn wáàyí tó ń gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba òun lè lo àdìsí. àmọ́ tí o bá ti ṣe déédéé kò sí tó ń fẹ́ fi àdìsí, òun kàn dànù ni bí àwọn àlòkù bí nǹkan dọ̀tí tó yẹ kí yẹn dà sàkítàn bẹ́ẹ̀ lòun ṣe fi àwọn àdìsí náà ṣe. walau kana fil Bukhari, kódà kó yẹ pé inú Bukhari ló wà, ìbáàsì wà nínú Muslim yóò bá rí ó wà, kò sí tó ń Ghulam Ahmad fẹ́ fi àdìsí náà ṣe rí báyìí. bó o láṣẹ bá Ahmadiyya ṣe fọ̀rọ̀ wérọ̀ tá ó fi tún wọn ṣe nígbà tó já sí wípé ọ̀tọ̀ níbi tí wọ́n ti mú ẹ̀sìn títí wọ́n mú nínú àwọn àlọ́ àpamàtàpàgbè àtàwọn ìran èṣù èyí tí Ghulam Ahmad ń rí lójú oorun. bó o láti tún irú àwọn èèyàn tí wọ́n rí bẹ́ẹ̀ ṣe. tó ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ́nà a ó tún máa pàdé nígbà míì insha allahu ta'ala. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.